Kí yín a kú ojúmọ́ a kú ojúmọ́ mọ́ a kú ojúmọ́ mọ́ níbikíbi tí ẹ ti ń wò mí nílé lóko lẹ́yìn odi ifá kan sọnù dùn mímọ́ ẹ̀ ó ní kedere ni mo bá àárọ̀ àárọ̀ ni mo bá kedere adéwá fún inú larí tí ń sọ bíbí inú àgbọn mi règún eléyìí tí ó fi àárọ̀ kùtùkùtù ẹ̀ tí ó fi hun elédùnmarè ẹbọ lọ́ní ó ṣe ǹjẹ́ inú mi ni mo fi hun elédùnmarè kọ́ba jẹ́ kó mọ́ ojúmọ́ re ló mọ́ wa àárọ̀ mi rè o ọba jẹ́ ó sunwọ̀n jẹ́ ó dára àárọ̀ wa yà á sunwọ̀n òwúrọ̀ wa yà á dára gbogbo gbàkígbà tẹ bá ń wò mí ọ̀sán ni alẹ́ ni ẹ̀ní mọ̀ nira ẹ̀ní mọ̀ koro èmi ọmọ yín náà ni Ifádọ́là Ọlámilékan Ajagungbadé kí là ń pè ní ìfẹ́ràn gangan ọ̀tọ̀ ni pé mo fẹ́ nìyẹn ní ìfẹ́ mi kí ni nǹkan tẹ́ni yìí ò fi ní kọ̀ mí sílẹ̀ ó yá ẹlòmíì kẹ́ mọ̀ pé ohun tá à ń bá pò nílẹ̀ káàárọ̀ òjìrè ń sìn ìgbà táyé ti dayé fóònù social media ọ̀rọ̀ ṣìnà ti wá gbójú kan ẹni tí ó fẹ́ ṣe gan wọ́n ń fà á sí látara pé jẹ́ kémi náà máa rẹ́ni bá sọ̀rọ̀ ẹ dẹ̀ mọ̀ pé ọpọlọ obìnrin ó dùn wà ọpọlọ wọn dùn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sì náà olójú wáṣewáṣe olójú kò mú ò lọ ni tí n bá tí rẹ yẹn àfẹ́yìn ìbalẹ̀ ṣá ni ṣùgbọ́n kí ni ò ní jẹ́ kí obìnrin tá a fẹ́ sílé lè ṣàgbèrè àwọn ọgbọ́n kan wà tá a máa ń dá tọ́wọ́n bàbá wa máa ń dá láyé gbà yẹn pé ẹ má jẹ́ kí ìyàwó mi gbọ́dọ̀ máa ṣàgbèrè kó má lọ kó dìwọ́ kó má lọ kó dẹ̀nù láti ta wá bá mi kó má lọ ṣe gbákan àwọn ọgbọ́n yẹn là ń dá kí lọ́kọ mi ò fi ní máa lọ ṣàgbèrè à ń dá yẹn ṣùgbọ́n wọn ò fẹ́ràn kan wà táwọn èèyàn kan ń pè ní ìfẹ́ràn ṣùgbọ́n tí kì í ṣe ìfẹ́ràn tẹ́pà sonimọ́lẹ̀ ni ìyẹn olùpáyé ni ó máa páyé obìnrin yẹn kò ní mọ ohun tó ń ṣe ó máa páyé ọkùnrin yẹn kò ní mọ ohun tó ń ṣe á dẹrú lọ́dẹ̀dẹ̀ níbi tó bá ní aago bó ṣe ń lọ aago méjì ló gbúdọ̀ dé tọkọ yẹn bá wà ní ọdọ̀ àbọ̀lẹ̀ abẹ́sì ní fẹsẹ̀ sáré ìyẹn ti náwó ayé nú ìyẹn ti náwó nǹkan míì nú ṣùgbọ́n ohun tá à ń pè ní ìfẹ́ràn gangan ni pé kí ni mo fẹ́ ṣe tíyàwó mi ò fi ní ṣàgbèrè tí a máa gbọ́ tèmi ìyẹn ò ní kó lọ kó wà níbi kọ̀kẹ́rù bẹ̀rẹ̀ sí ní bà pé wọ́n á pa mí lẹ́nu tó dẹ̀sẹ̀ ní tó fẹ́ lù bí kò ṣe pé ó ti jẹ̀jẹ̀ kújẹ ọ̀rọ̀ tí mò ń sọ ti ń yí ọ̀wọ̀n kankan mo ń sọ yìí pé àwọn òfẹ́ràn ọ̀tá máa ń wá pé kíyàwó wa má lè lọ kó máa bẹ̀yìn wá wò pé hello ọkọ mi níbo ló dé níbo ló wà nígbà tá a ti rí pé ìfẹ́ wa ti fẹ́ máa ṣí kò sí bó ṣe lè hùn kó rí tá a bá fẹ́ obìnrin tá a bá wà lójú ọ̀nà ìfẹ́ á máa dùn tí ìfẹ́ bá póṣù mẹ́ta ìfẹ́ á gbọ́n rí tí ìfẹ́ bá póṣù mẹ́fà ìfẹ́ á dágún tí ìfẹ́ bá pọ́dún kan ìfẹ́ á fẹ́ dànù ibẹ̀ la ti ń tó bọ̀ a ní jẹ́ kí ìfẹ́ náà kó lè wò ó ibi tí a ti ń to ìfẹ́ náà nìyẹn àwa tá à ń to ìfẹ́ náà la máa sọ pé ok ìyàwó mi rèé o mo ò fẹ́ kó wojú ẹnikẹ́ni yàtọ̀ sí mi tèmi ni mo fẹ́ kó máa gbọ́ tèmi mo fẹ́ kó máa ṣe ṣùgbọ́n ìyẹn ò ní pé kó má lè sùta ìyẹn ò ní pé kó má lè tẹ̀lé ọ̀rẹ́ lọ patí ìyẹn ò ní pé aṣọ mọ́lẹ̀ kò bá wí àwọn ìfẹ́ràn táwa ń sọ nìyẹn ewu tó rọ̀ mọ́ à ń sọ aya ẹni mọ́lẹ̀ à ń sọ ọkọ ẹni mọ́lẹ̀ ewu tó nágbára gan ni ọ̀pọ̀lọpọ̀ ìrírí làwa náà ti rí lẹ́nu péréte táwa náà bẹ́ẹ̀ sì ní jẹ́wéjẹ́gbò yìí lẹ́nu pé kàkà bíi 20 ọdún sẹ́yìn àwa náà ti rí ìrírí obìnrin tá a so mọ́lẹ̀ ta ní kó má lọ a ti parí rí ṣe mọ́ lára kò lè ṣiṣẹ́ kó lórí ẹ̀ kò sí ohun tó lè dáwọ́lé tó lè ṣàṣeyọrí ẹ̀ bẹ́ẹ̀ lọ́kọ náà gbogbo ohun tó bá ń ṣe ọkọ yẹn ni ó máa kéré ẹ̀ gbogbo ohun táyà ẹ̀ máa ń ṣe ọkọ ni ó máa kéré gbogbo ohun tọkọ máa ń ṣe aya ni ó máa kéré ẹ̀ ń ta bá so mọ́lẹ̀ bẹ́ẹ̀ kí la fẹ́ sọ nípa pé à ń so ni mọ́lẹ̀ ń tó bá so mọ́lẹ̀ níjọ́ tó bá kan láwo oore tí ojú rẹ̀ bá lè kà á kò lè dúró mọ́nú ilé yẹn o àfi kó lọ o wá jẹ́ kójú ẹ̀ ká sásìkò tó yẹ pé òun bá ṣe fàmí fà ẹ́ lọ́wọ́ ni ó lè parú ẹ̀ níbẹ̀
nítorí pé ojú ẹ̀ ti ká ẹni tí ò nífẹ̀ẹ́ ni rárá láti bẹ̀rẹ̀ tó fagídí wọ̀fẹ́ mọ́ra tó gbaná ojú ẹ̀ tó palà káyẹ̀ ìyẹn ni pé à ń fagídí fẹ́ obìnrin ìyẹn ni pé wọ́n ń so mọ́lẹ̀ ìyẹn ní ètò lọ́tọ̀ ó ní bàbá bá ṣe máa ń ṣe amúṣìgìdì kan pẹ̀lú ṣìgìdì kan ti yí ẹ̀yìn ara lé wọ́n á papọ̀ wọ́n á sopọ̀ mọ́ra wọn obìnrin náà ò tún nílé lọ́mọ́ kò sí ohun tó lè dá ṣe mọ́ tó bá náwó ọkọ yẹn nú tọkọ yẹn wá pé bó ṣe ń lọ yìí tágo mẹ́ta bá lù bẹ́ẹ̀ ṣọ́ọ̀bù ọjà tó ń lọ tà náà kò rórí ẹ̀ irú ọkùnrin bẹ́ẹ̀ ló ń ṣiṣẹ́ tí kì í rórí iṣẹ́ náà irú obìnrin bẹ́ẹ̀ ní ṣiṣẹ́ tí kì í ráṣeyọrí ẹ̀ so àwọn ewu tó rọ̀ mọ́ nìyẹn kò ń jẹ́ kí èèyàn lè ṣàṣeyọrí gbogbo ohun tó bá ń ṣe tó bá di ọkùnrin irú ẹ̀ mọ́lẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ ló máa bọ́ ọkùnrin yẹn bẹ́ẹ̀ tó bá di obìnrin bẹ́ẹ̀ mọ́lẹ̀ irú ọkùnrin bẹ́ẹ̀ ló máa gbọ́ gbogbo bùkátà yí ẹ̀ torí kò lè ṣiṣẹ́ kó láṣeyọrí nítorí pé ohun tá a fẹ́ ṣe fóbìnrin irú bẹ́ẹ̀ a lè ṣe fúnra wa náà bí kan wà táwọn bàbá wa máa ń ṣe wọ́n á ní obìnrin yóò àgbà kọ̀ọ̀kan wọ́n bá mi gbẹ̀yìn mi nílé ìwẹ̀ wàá wá bọ̀ṣẹ́ náà fóun náà wà ní tó bá ti ń wẹ̀ pè mí kí wọ́n bá gbẹ̀yìn ẹ o a gbọ́dọ̀ máa bẹ̀yìn ara wa wò gẹ́gẹ́ bí ìfẹ́ ọkọ mi bolo dé báyìí kó wá sọ fọ́kọ ọkọ sọ pé mo wà láàrin ìpàdé báyìí má pè mí báyìí o tí má ti ṣe tán má pè ẹ́ irúfẹ́ bẹ́ẹ̀ kì í ṣèfẹ́ gbóná ìfẹ́ náà ni mo lẹ́mìí jù á máa retí ìpè ọkọ yẹn ni irú obìnrin bẹ́ẹ̀ ló ń mójútó ọmọ ló ń mójútó ọkọ irú ọkùnrin bẹ́ẹ̀ ni ń mójútó aya ni ń mójútó ọkọ ìfẹ́ náà tá à ń ṣe sára ẹni yàtọ̀ ìfẹ́ náà táwa ń ṣe sára wa à ń ṣe ìfẹ́ náà níta máa ń pè ní ìlú fẹ́mi ká kò sí ibi téèyàn máa dé tẹrú tọmọ wọn á rọgbà yíyan ká ìyẹn nìfẹ́ràn tiwa o ìfẹ́ràn táwa ń ṣe sára wa nìyẹn ìlú fẹ́mi ká ni gẹ́gẹ́ bí àwa ṣe mọ̀ ọ́ ìfẹ́ràn ara tiwa kò síbi tá a dé bòdélé àná wọ́n máa gbọ́ tiẹ̀ wọ́n á fẹ́ tiẹ̀ bòdélé igbá wọ́n á fẹ́ tiẹ̀ kò síbi tó dé wọ́n máa gbọ́ tiẹ̀ wọ́n á nífẹ̀ẹ́ ọ̀hún ò néwu kò séwu ń bẹ̀ ìyẹn ò kì í jẹ́ kéèyàn tètè ṣubú wọ́n bá sọ̀rọ̀ ẹ láburú ń bì ẹni tó nífẹ̀ẹ́ jù láàrin wọn bọ̀ wá sọ fún ẹ wọ́n ti sọ̀rọ̀ ẹ báyìí báyìí wàá mọ ibi tó ń rìn sí wàá mọ ibi tó ń lọ ìfẹ́ràn yẹn làwọn àgbàlagbà papọ̀ tó sọ di ẹ̀yọ́nú ìlú fẹ́mi ká. ìmọ̀ràn tí mo ní fún ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ìmọ̀ràn tí mo ní fún yín kò jú pé a kì í fi agídí wọ̀ ohun tí yóò bá ń ṣe tiwa ká má sọ ìṣẹ̀ǹbáyé nù à ń wádìí obìnrin tí ń bá ní kalẹ̀ ni pé irú obìnrin báyìí ǹjẹ́ mo lè fẹ́ ṣó bá mi kalẹ̀ ṣóbìnrin re ni ṣóbìnrin tí mo fẹ́ ni tí mi ò kábàámọ̀ pé mo fẹ́ a máa ń wádìí ni ìmọ̀ràn tí mo ní fún yín ẹ má fagídí wá ohun tí ò bá ń ṣe tiyín ohun tó ti jẹ́ tiyín tó ti ṣàbíamọ fún yín ni kẹ́ ẹ dù kọ́ má gbà lọ́wọ́ yín ẹ má wà torí pé kọ́ má gbà á ẹ má sọdọ̀ lórí burúkú ẹ má sọ̀rọ̀ ọkùnrin bẹ́ẹ̀ dá ṣe èrè ọkùnrin tọ́wọ́ òní tẹnu ẹ má wá asonimọ́lẹ̀ o bí ò bá ọpá bó ò bá bù lẹ́sẹ̀ má bà wọn wá o ẹ wọ́n fẹ́ràn ká máa bẹ̀rẹ̀ wa lẹ́yìn wò ọkọ mi báwo ló ṣe fẹ́ gòkè ó yá kọ́kọ́ lọ lówó ilé náà ìyẹn ni nǹkan táwa mọ̀ tọ́hún bàbá wa ń ṣe láyé ìgbà yẹn tọ́hún ìyá wa ń là tọ́hún náà ń là ìmọ̀ràn tí mo ní fún yín nìyẹn o mo wá bẹ̀ tọkùnrin tóbìnrin wa mo bẹ̀ ọmọdé mo bẹ̀ àgbàlagbà ẹ má jẹ́ ká fagídí wọ́ ohun tí ò bá ń ṣe tiwa àwọn ọmọ ìwà ládùúgbò mi mo nífẹ̀ẹ́ ọmọdé ni ò nífẹ̀ẹ́ yìí o ti bá a sọ́nù òun ò gbọ́ má fagídí lọlé aláwo má fagídí lọlé oníṣègùn ní pé dandan ẹ bá mi fàfẹ́ mọ́ra kó o rántí jọ́ tójú ẹ bá máa ká o kó o rántí pé ìwọ tó sòyàn mọ́lẹ̀ pé kéèyàn má lè lọ ìwọ gbọ́n sọ̀rọ̀ ẹ mọ́lẹ̀ o ìwọ gbọ́n ti sọ̀rọ̀ ẹ mọ́lẹ̀ o ìwọ tó ná ọmọ obìnrin tó wà ládùúgbò ẹ àbí ọ̀rẹ́ ẹni tó ti ń bá a sọ tí kò gbọ́ tó ń bá a sọ tí kò gbà kó ń ṣe dandan a kì í fagídí wọ o má wà lọlé oníṣègùn lọlé babaláwo pé bá mi fa ìfẹ́ ọmọ ìmọ́ra rántí ìjọ́ tó fàfẹ́ ló mọ́ níjọ́ tí fẹ́ bá máa wó pa ẹ ò ní mọ́ torí ìfẹ́ máa ń wó pa ni o ìfẹ́ tá a rí yẹn ń wó pa ni
ìwọ ló nífẹ̀ẹ́ kò nífẹ̀ẹ́ ó fagídí wọ níjọ́ tífẹ̀ẹ́ yẹn bá máa ká kò ní fẹ́ rí ẹ kò ní fẹ́ rí generation ẹ ó dẹ̀ ti gbàgbé ohun tó o ṣe àsìkò tó wá ń dùn mọ́wọ́ lọ́wọ́ ló máa sọ pé òun yọwọ́ lójú tí ẹ máa ká ìyàwó ẹ tí gbogbo ayé ti máa wá dìyàwó níyàwó èyí tó dára jù ní ká fẹ́ni tó fẹ́ wa tá bá rí pé ìfẹ́ ó máa ń rẹ̀ ìfẹ́ ó tá bá ti rí pé ó ti ń fẹ́ rẹ̀ ìfẹ́ a máa ń dọ́gbọ́n ni a kì í so ni mọ́lẹ̀ ọgbọ́n là dá kó má wàá lè rẹ̀ fẹ́ yìí báwo ló ṣe máa dùn báwo ló ṣe máa yan ká dẹ̀ tọ́jú ìwà wa tọ́jú ìwà rẹ o ìwà ṣe kókó nù ìfẹ́ ó lo ìfẹ́ràn ó ṣe gbá ó ṣàwo ìwà ṣe kókó ìmọ̀ràn tí mo ní fẹ̀yìn tèmi nìyẹn. fún ìmọ̀ràn lẹ́yìn ètò yìí àbí fún àlàyé sí iwájú sí i mo lálẹ́ máa pè é sí gan. ẹ lè pè mí sórí MTN nọ́mbà mi tó rìn lójú amóhùnmáwòrán yìí 081 30 610 395 ẹ dẹ̀ lè mẹ́sẹ̀gì mi sí WhatsApp 081 28 02 48 44 èmi ọmọ yín náà ni Ifá Adọ́là Ọlámilékan Ajagungbadé.